bá ń gbé gorí fẹ́ǹsì ẹ gbé aládùn fẹsẹ̀ tó lé ẹgbẹ́ aládùn fẹsẹ̀ tó lé ẹgbẹ́. ọmọ mi mẹ́sẹ̀ ní bàdàbàdà ẹ̀ ríran wò. ó kọ̀ fọ́mọdé yìí o ẹjẹ́ ìṣeré fọ́mọdé ìgbójó Ọ̀yọ́ ti pé 50 ẹ̀jẹ̀ àṣàyẹ. Are you ready? ọmọ mi ti bá kọrin fún ẹ wàá kọ sára. Fún ẹ wàá kọ sára. Tí bá lọ fún ẹ lọ́dúnjọ́, wà á ṣe yí bàdàbàdà, 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 wà á ṣe yí bàdàbàdà. Nítorí pé kò sára tá a kàn lè forí ṣe. Ọmọdé ó yá bàtàbàtà ẹ̀jẹ̀ àṣẹ tiwa. Ọmọdé ìjì ẹ̀kọ́ ṣọ́ọ̀bù. Ọ̀yọ́ fẹ́ san 10 million, 10 million. Ìdí ẹ̀kọ́ ṣọ́ọ̀bù, kọ́ ṣọ́ọ̀bù. Ìdí ẹ̀kọ́ ṣọ́ọ̀bù, kọ́ ṣọ́ọ̀bù. Ọmọdé ẹjọ́ ta ló sọ pé kó o pọ̀ o. Ọ̀pọ̀. Ṣẹ̀rí wípé ìdí àbá ṣayédé. Ayé àmọ́ bá ṣe àìsàn. Ayé àmọ́ bá ṣe àìsàn. Ó ṣeré ìdí àbá ṣayédé. Ayé àmọ́ bá ṣe àìsàn. Ayé àmọ́ bá ṣe àìsàn. Ṣàdúrókè jẹ́ ìlú pàápàá. Óyá, óyá. Ẹjọ́ ta ló fẹ́ bàtàkà lójú àgbo? Ta ló fẹ́ bàtàkà? Kò sẹ́ni tó lè bàtàkà lójú àgbo. Ta ló fẹ́ bàtàkà? Ẹjọ́ ta ló fẹ́ bàtàkà lójú àgbo? Ta ló fẹ́ bàtàkà? Àṣírí ni tó fẹ́ bàtàkà lójú àgbo. Ta ló fẹ́ bàtàkà? Èmi ni mo mọ bí mo ṣe jù lóko. Óyá, èmi ni mo mọ bí mo ṣe jù lóko. Lóko, 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 lóko. Sílẹ̀, aláwọ̀ rẹ̀.
ọ̀ní lógo, ọ̀ní lógo, ọ̀ní lógo, ọ̀ní lógo, ọ̀ní lógo, wọn dájọ́ mọ̀, ọ̀yà ni wọ́n, ọ̀yà ni wọ́n, ọ̀yà ni wọ́n, ọ̀yà ni wọ́n, èèyàn bẹ̀bẹ̀ tó, èèyàn bẹ̀bẹ̀ tó, wọ́n gbé, wọ́n gbé, wọ́n gbé, wọ́n gbé, ẹ ṣe báyìí, egungun bí ìyá fúnra ẹ̀ ṣe ṣe lọ. Kò wá lọ bó ṣe lọ, bó ṣe ń ṣe ọdún mọ̀tò ọmọ àgbàlá. Ìyá ṣe báyìí, ẹni tó àárín rúwẹ́lì. Àti gbẹ́rù bọ́lọ̀ ọ̀rọ̀ 6 points, òsì tó bàjẹ́ nínú ìwọ̀n máa jẹ ṣàlọ́gbẹ́ni máa kọ̀ nígbà. Ọjọ́ ayé dáhé fún ìṣẹ́ yóò tó ń já wọn sí fàájì lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n já sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹba kẹjá wọn yámàyámà já wọn kútù. Èwo lè wò, èwo lè wò, èwo lè wò, èwo lè wò. Ògèdèǹgbé, 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 ògèdèǹgbé. Óyá bàrà, óyá bàrà, ẹ̀yin bọ̀bọ̀, ẹ̀yin bèbí, óyá ẹ̀dá sí àó. Ẹnì kejì bàbá ìlọ, bàbá ìlọ, ẹ má ìlọ, má ìtì ìlọ. Èmi gan bó ṣì wà lára tí ó mi ò tí ì lọ. Ẹ ṣá mọ̀ pé arápálá kì í rẹ̀ ní ohun. Alájà tẹ̀lé ẹ̀, ó láì ṣe epo. Ọ̀pọ̀ tẹ̀lé ẹ̀ ṣọmọ tó fẹ́ràn òkèèrè. Èmi ọmọ rápálá, mo láì ṣe obìnrin lórí pọ́bìnrin lóbìnrin. Kò ní lágbá fún ẹni tí ò láì ṣe obìnrin. Kábíyèsí ọlọ́mọdé olójú ẹ̀sán ọlọ́mọ tí máa oníbàárì restaurant ìbọ̀lẹ̀ yíwà nígbà tí bàbá wà. Ọmọ ayé ti bá ṣe fàájì. Ọ̀sẹ̀ mẹ́ta nígbà tí kì í bá lọ sílé. Ọjọ́ tí bá yẹ̀yẹ̀ tí kì í bá wà lọ sílé. Ṣèkìyàwó mi, àmàgbọ́ ni fún àní àbáṣe àkọ́lé. Nàìjíríà fọwọ́ àjọ tètè máa wáyé. Òṣàmọ́ wájú ṣọ́ọ̀ṣì máa wáyé. Olúyọ̀lé Akíìmù ló súnmọ́ mi. Máyọ̀lé Akíìmù ló súnmọ́ mi. Ẹ̀jọ̀ ẹni tó bá wọn fún jìbì ló ń yó. Ọlọ́mọdé ló bá wọn fún ẹ̀gbẹ́ bọ́ sáré. Ẹni tó bá wọn náà ló mọ bẹ́jú. Ọkùnrin tó bá wọn gbẹ̀gbẹ̀ ní àfọwọ́ náà. Lélelélelélele. Ọ̀gẹ̀dẹ̀ méjì tó ń gbé láyà sí. Ẹ̀ṣẹ́ ìrẹ̀, ẹ̀yẹ̀ wò, ìrẹ̀ wò. Ṣé arọ́gbó ni ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà? Tó bá jọ́ gẹ̀dẹ̀ àgbàgbà ni àtàrí àjàmọ́.
Ọmọdé yìí, ó lóun fẹ́ sọ̀rọ̀ kò fẹ́rẹ̀ o. Ó sọ sí mi létí, omi pápá, ayábẹ̀rẹ̀ west, ẹ̀jẹ̀ kọ́ ọmọ náà kó sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ báwo nínú oṣù, ẹ má sọ̀rọ̀ ìdòjì. Torí náà, jẹ́ kí n sọ̀rọ̀ báwo nínú oṣù, ẹ má sọ̀rọ̀ ìdòjì. Ẹgbẹ́ aláìlè sọ̀rọ̀, bẹ̀rẹ̀ onígbòmímú, ẹjẹ́ sọ̀rọ̀, ẹ má sọ mí lòdì, àìlè sọ̀rọ̀ dáṣáká tí bá lẹ òdodo, tó sọ fún ìyàwó ẹ̀ lórí ló ń bá fi ṣù sí, ibẹ̀ ni kó máa ń rán, baálẹ̀ bá kú sẹ́, ìyàwó ẹ̀ bá kú lẹ́nu, baálẹ̀ bá fi kàn kẹta, jẹ́ kí n sọ̀rọ̀ báwo nílò kò sọ, ẹ má sọ mí, ẹ jẹ́ kó ọmọdé kó sọ̀rọ̀. Sọ Yorùbá ni o. Mo fẹ́ ṣàtìkò yìí dúpẹ́ lọ́wọ́ Aláàjì àti everybody. Bọ́ orúkọ mi ni wọ́n láyọ̀ ní kékeré bọ́sẹ̀jì. Sọ mo ti wá láǹfààní láti ẹ̀ka tí mo kọ́ lọ́wọ́ ẹ̀ka tí mo ṣe. Ẹ̀jọ̀ mo ti wá láǹfààní láti ẹ̀ka tí mo kọ́ aráyé náà kọ́ tí mo ṣe. Nígbà tí mo ṣe wípé mo máa ń ṣe supplement, mo máa ń ṣe check-up, general body check-up, mo máa ń ṣe detox. Social delivery. Bí wọ́n ṣe rí àkọlé àkọsọ parápárá. Tó lè wá ṣe nílé. Bí wọ́n ṣe rí wọn láti kékeré ni wọ́n máa ń fọ́ọ̀mù wọn. Ní láti dìbò, Michael Olúwọlé láti máa pẹ́ orí wọn. Mo sì ní bàbá pé níjọ́bọ̀. Mo máa sọ fún ọ̀pọ̀ èèyàn ní ìdí ìlú. Mo máa sọ fún àwọn èèyàn pé níjọ́bọ̀ ni wọ́n pàdé Aláàjì. Wọ́n ní wọ́n pẹ́ kọ́sítọ́mà mi ni wọ́n. Ní ẹ̀mí mo lè ti pàdé wọn. Now you are 50. Omi tún ní bẹ́ẹ̀ni Aláàjì. Omi tún ní bẹ́ẹ̀ni Aláàjì. Báwo lè bá Aláàjì? Àwọn ti bẹ́ẹ̀. Ẹ̀jọ̀ àwọn ọmọ àti ìfárígá ọ̀nà àwọn ọ̀sẹ̀ ń bẹ́.
ju àwọn ọmọ àti ìfàlùyà.